agree with you. ìrìnlẹ̀ tán àti ran àìṣòdodo jù. ẹ jẹ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o. ẹ ṣe. ẹ fìdí ẹ̀ múlẹ̀. Yorùbá Oduduwa inseparable. àbí o kò yé mi o. but when you start your ẹ jẹ́ gúnlẹ̀ o báyìí ti tọ́ tán àkókò lórí ẹ̀ nìyẹn o. rédíò gan gbé sí. àwọn sójà wọn try gan o ṣùgbọ́n ẹ dákun kánjá máa ráwọn òkú yẹn. apá 40 apá 30 apá 11 bàbá orí ìwé láti ń pa gbogbo tí àbárí èmi ti fẹ́mi Babalọ́lá bàbá ìpàtẹ́wọ́ fún ọ. ẹ fẹ́ mọ ráwọn òkú. ẹ fẹ́ ráwọn òkú. wọ́n fi oyè. àwọn tí wọ́n jẹ oyè. Yari àti Seyi. barista Seyi Tinubu. tèmi ọkàn sọ ni pé mo kí wọn kú oríire pé wọ́n gba oyè wọ́n jẹ oyè níwájú Aláàfin of Ọ̀yọ́ oyè àmọ́rí but the purpose tí wọ́n fi máa gba irú oyè bẹ́ẹ̀ ni láti serve humanity láti tún tara mọ́ láti rí pé ìlú tẹ̀síwájú sí i àfojúsùn rere tí wọ́n fi fún wọn ní oyè tí wọ́n jẹ ó ní kí wọ́n jẹ́ kó reflect láàrin ìlú kì í kàn ṣe pé wọ́n kàn fún wọn lóyè bẹ́ẹ̀ lásán bàbá tó fún wọn lóyè náà kó wọn kú iṣẹ́ pé wọ́n fòyè dá wọn lọ́lá fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá and the entire Federal Republic of Nigeria. Congratulations to them. ẹ jẹ́ kí mi wò báyìí ká tó fi yẹn joyè láàrin ìlú ìyẹn gbọ́dọ̀ níṣẹ́ rere kan tàbí iṣẹ́ takuntakun kan tẹ́ni yẹn ṣe pàtàkì mo kó àmọ́ alápèjúwe. mi ò sọ pé wọ́n ṣe fún barrister Tinubu ní oyè tán fún wọn but my question is kí ni ipa wọn nílẹ̀ Yorùbá kí láti máa ṣe bọ̀ wọn kó tó dòní. àwọn èèyàn mélòó ni wọ́n ti tara wọn dìde kí ni a lè sọ pé ókè o iléeṣẹ́ tí lágbájá kọ́ ní o tọ́ ní o tó ṣe pé a fi ní pé ókè ẹ worú àwọn èèyàn báyìí ló gbarú èèyàn báyìí ṣe eléyìí o kí ni àti máa ṣe bọ̀ wọn. ẹ jáwọ́ from the culture ẹ jáwọ́ from the socio-economic importance ẹ jáwọ́ from the political àmà tí máa ṣe bọ̀ wọn. mi sọ pé congratulations o mo ti sọ yẹn bàbá tó dẹ̀ fi wọ́n joyè bóyá wọ́n ti rí gbogbo nǹkan yìí táwa ò rí inú mi ìbádùn púpọ̀ ká pé bíi ẹni tó jẹ́ bíi ẹsẹ̀ tó mọ̀ pé barrister Seyi Tinubu ti ní ẹsẹ̀ bóyá irú ẹsẹ̀ wọn bóyá on media ni o on whatever ni o kì bá bá nà ń bẹ̀ dáadáa nu pépà ká rí ipa wọn tán bá bọ̀ ṣé mo pé n tá à ń sọ nígbà kan ni pé we want to discourage in entirety ipe akàndédé mẹ́nìkan akàfi joyè láì mọ̀ pé èèyàn máa ti mọ̀ ṣe bọ̀ rẹ̀ so irú yẹn inú gbogbo wa bá dùn láti mọ̀ kí ni ipa tí wọ́n ti kó before now kó tó di pé wọ́n á lè fi hàn joyè máa fún ní àpẹẹrẹ àwọn oyè kan wà tó jẹ́ oyè ìdílé irú àwọn àti àní oyè tá a máa ń jẹ nílé wa about 3 or 4 náà fi dá wa lọ́lá lọ́dọ̀ wa ọ̀dọ̀ wa náà ti ń jẹ akọgun ọ̀dọ̀ wa náà ti ń jẹ olúọdẹ wọn mọ jésà nílé wa mi ìrántí ẹlẹ́ẹ̀kẹrin màá yí padà wọ́n jẹ àrò di 4 nílé kan ní olúọdẹ à ń jẹ olúọdẹ à ń jẹ ẹ̀sà àwa là ń jẹ akọgun àwa là ń jẹ àrò àwọn ẹ̀gbọ́n mi ń gbọ́ bí n ṣe sọ̀rọ̀ yìí ṣe ti gẹ̀ẹ́tẹ̀ no because of our influence torí àti máa ṣe bọ̀wọ̀ àti àwọn ipa wa nínú ìlú ọba agun ẹ ti gẹ́jẹ̀ sìn iná fi kì wá pé òsí lóye joyè òsí lọ́lọ́ta ó lọ jolú ọdẹ ó kù tó pọ̀ gan ṣàkóńbárẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so irú àwọn náà tá a bá kì wọ́n ó yẹ ká lè rí bí kan kì wọ́n mọ́ ti pé ipa tí wọ́n ti kó nílẹ̀ Yorùbá ni àbí influence yìí pé bàbá wà ní president ó yẹ kọ́ mo lè ṣe dáadáa la fi gbé wọn síbẹ̀ gbogbo àwọn béèrè bẹ́ẹ̀ ṣe pé nílẹ̀ Yorùbá bá ṣe mọ béèrè nù bọ́jú gbogbo ẹ̀ lọ congratulations àbí iná ni ó parí rẹ̀. tí ó bá jẹ́ pé wọ́n ti ń ṣe dáadáa sí àwọn ibì kan àbí wọ́n ní potential ṣíṣe dáadáa. ọlọ́jọ́ la wọn. yà tí wọ́n dẹ̀ jẹ́ ọ̀dọ́ sẹ́mo pé àbí ká fẹ́ gba nǹkan kan lọ́wọ́ wọn ọ̀dọ́ ni wọ́n. wọ́n máa fi tìyàn náà. wọ́n lè fún wọn lóyè bẹ́yẹn láti mọ ní impact nínú ìlú tí wọ́n joyè lé lórí. bàbá for development purposes. bàbá ẹ jẹ́ kí tẹ́ sọ yẹn ó dá púpọ̀ ṣùgbọ́n bí tí ìbá ti ní kàti wú gan nílé yìí pé ọ̀dọ́ ni wọ́n fine gbogbo àlàyé tẹ́ encourage pé kán bẹ̀rẹ̀ sí lo àwa ọ̀dọ́ ṣẹ́gẹ́tì láwọn ibi tó dáa especially ṣùgbọ́n before year 2000 and kila wa yìí before 2023 ta ni Seyi Tinubu gẹ́tì mi ṣé wọ́n máa ṣe kíní kan lọ́nà ọ̀dọ̀ wa lọ́ba àgùn bẹ́ẹ̀ wọ́n á wò yín ok ẹ jẹ́ for example Oriyomi kì í sànà Oriyomi ó bíldì Oriyomi débi tó Oriyomi dé ni níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n fi before 2023 ta ni wọ́n fine mo láìkí tẹ́ sọ ìgbà míì wà ojúsùn ọ̀rọ̀ sọ̀nùkùn fújúnù láfi wò pé ọmọ yìí a dẹ̀ ti rí i pé ọjọ́ ọ̀la ọmọ yìí dẹ̀ ó máa ṣe dáadáa ọmọ dáadáa ẹja fi tó ó wà bẹ́ẹ̀ ẹgẹ́ tẹ̀ sí ṣùgbọ́n tá a bá fẹ́ wo pé ọjọ́ ọ̀la ọmọ yìí ọjọ́ ọ̀la tó máa dáa náà á tún rí àwọn ìjà sàkátà rí pé
ìgbésẹ̀ àtọwọ́tọmọ ẹ̀dẹ́gbẹ̀ mo wá láìka ọ̀tọ̀ ṣe bóyá wọ́n ti ń ṣe sáwọn ibì kan irú bẹ́ẹ̀ la ní kán náà bẹ̀nu pépà. ká tún ná ka síbi tí president Ghana náà ti ṣe sí nílẹ̀ Yorùbá kò ṣe síbi kankan kó tó wá joyè ń fẹ́. ẹ ṣe kò ṣe síbi kankan ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sí president Ghana ọ̀rẹ́ sọ́njọ́ náà. no mo mọ̀ èyí tó ṣẹlẹ̀ sí president Ghana ni tabadakọ Thomas Sankara tabadakọ Pandit Nehru tabadakọ Mahatma Gandhi tabadakọ Jomo Kenyatta Elisa Lesi wọ́n ti nípa nínú ìlú wọn nínú ìlú wọn lọ diploma ọ ti rí lọ bá àwọn ilé for example nínú ẹ̀ tó kọ́kọ́ lé òyìnbó kúrò ń bì bàbá Kwame Nkrumah ni ó ní ẹ máa lọ ẹ fi alẹ ẹ̀yàn máa wọ̀rí àdàkùn tàjẹ ẹ̀ tún ara ń jẹ lọ́wọ́ wa ni ó gbé gbèsè ọjọ́ kìíní ó gbé lọ́dún kẹgbà wọ́n rí i pé ọkùnrin tó mọ̀ sọ ó yẹ iná wọ́n pẹ̀ mẹ́ ṣe ti understand tí wọ́n bá fi Gaddafi ilẹ̀ Áfíríkà ò ní rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n mọ̀ pé báwọn ṣe ń lọ yìí tí Gaddafi lọ yìí ní Áfíríkà rí ọ̀nà ọ̀dọ̀ wa ní Western world mọ́ wọ́n pẹ̀ mẹ́. àdẹ̀rí bí wọ́n ṣe ń pọ́n ọmọ Yorùbá lé ní Ghana bọ́n ṣe ń ṣe wọ́n dáadáa so the next thing ni kán wá joyè lọ́dọ̀ wa ń bì. ibi tẹ́ ẹ tún lọ yẹn mo tún mo inú mi dùn mo mọ̀ pé àdé bẹ́ẹ̀ diplomatic relation nìyẹn tẹ̀bá kan ti wò pé ṣé rí àwọn kìnnìkan kan tó pe ní. if that one is diplomatic relation there is nothing bad. There's nothing bad in Seyi Tinubu láti joyè. Oh no, definitely because congratulations. ìfinijoyè kò ṣe assessment aráàlú o assessment àwọn tó fẹ́ fìyàn joyè ni o. good it has pé foreign policy náà ọwọ́ leader ló wà nù wọ́n ń kó ọmọ ẹ̀yìn lọ́wọ́ láti béèrè pé bó ni ká ṣe ṣe. assessment ẹ̀ tó fẹ́ fìyàn joyè there might be promises pé okay o tí n bá joyè báyìí máa ṣe kan báyìí fún ìlú yìí there might be okay we want him to look at this place a fẹ́ yí ojú ẹ̀ síbi a fẹ́ fajú ẹ̀ mọ́ra a wà fi joyè. ó lè jẹ́ fún àwọn ọmọ wa. are we doing that to corner favour. no to seek favour. a corner seek gẹ̀ẹ́sì náà gbogbo ẹ̀. kí ni difference láàrin a corner favour ẹ̀ sí favour. you have to generalize it this time around. good you are talking about. ní ìta ṣe ní Ghana náà. gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ papọ̀ gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ papọ̀. tó bá ṣe pé àwa fi corner favour ni baba Olúnlọ́yọ̀ of blessed memory wọ́n sọ̀rọ̀ kan wọ́n nígbà táwọn di commissioner for chieftaincy title and local government wọ́n làwọn rí i pé baba Awólọ́wọ̀ dọ́jì fáìlì kan gẹ́tẹ̀ wọ́n nígbà táwọn náà débẹ̀ náà wà fáìlì táwọn Awólọ́wọ̀ ò rí yanjú Olúnlọ́yọ̀ ni wọ́n náà gbé fáìlì irú ẹ̀ ní fáìlì tẹ́ ní kí n sìn èmi náà gbé fáìlì yẹn sẹ́gbẹ̀. ẹgbẹ́ sẹ́gbẹ̀ it's alright no a ní pẹ́ńbẹ̀ bọ̀ tá a bá lọ bẹ̀rẹ̀ alábì alábòsí. kámi náà ní pẹ́ńbẹ̀. no sọ́kọ́ ní pẹ́ńbẹ̀ tẹ̀lé. okay a ní pẹ́ńbẹ̀ ṣùgbọ́n tá a bá lọ bẹ̀rẹ̀ alábì alábòsí. bẹ́ẹ̀ni ṣe àwọn oríṣiríṣi ìdí there are many reasons na fi máa ń fi yàn jẹ oyè wọ́n máa wo antecedent wọ́n wo future prospects wọ́n dẹ̀ máa wo àti máa ṣe bọ̀ ẹni yẹn àti ipa tó lè fún ìlú wọ́n máa wo ọjọ́ ọ̀la wọ́n á máa wo ìran rẹ̀ wọ́n á máa àǹfààní tó tó lè jẹyọ oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń wò kó tó lè fi èèyàn joyè nílùú and gbogbo nǹkan ìdẹ́ni is the prerogative right of àwọn tó fẹ́ fi èèyàn joyè àwọn lè mọ̀ rí nǹkan tó pé wọ́n rí ju nǹkan táwọn ń tarí lọ. thank you. tá fi fìyàn joyè so ẹ dẹ̀ rí pé bẹ́ẹ̀ yẹn wà gog lánàá gan èrò pọ̀ gan bẹ́ẹ̀ lánàá the minister of finance wa sinepre gbogbo àwọn èèyàn who is doing the society ló wá ẹ mọ̀ pé láyé ìgbà kan bọ́ bá jẹ àwọn àtàrẹ̀mọ náà jọmọ jẹ náà fún wọn pa àrẹ̀mọ gbà kan pé tọ́ bàbá ti jẹ tán kọ́ náà máa lọ because ayé tí ọba bá ń jẹ làrẹ̀mọ ń jẹ nígbà náà tẹ́ bá dẹ̀ rí dispensation tá a wà yìí ṣé ń gbọ́ ayé tí president ń jẹ lọ́mọ ẹ̀ ń jẹ ẹ wá dúró mọ́pọ́ tó tẹ̀lé president ọmọ president gbà yẹn tí wọlé ṣe ká pariwo ta ẹ rí i pé ayé tí president ń jẹ lọmọ náà ń jẹ irrespect of president agbọ́dọ̀ fọmọ ayé tí ẹsẹ̀ ò jẹ ọmọ ìgbọ̀tẹ́rọ yóò jẹ so tẹ bá rí àwọn èèyàn tó wá gọ́ọ̀k tí wọ́n lọ tán pọ̀ ṣé ń gbọ́ kò ń ṣe ọmọ yẹn náà lọ fún kò ń ṣe antecedent ọmọ yẹn náà lọ fún. ẹ kì í ṣe Seyi Tinubu nìkan ló ló ẹ máa gbọ́ àṣọ̀tàn yòókù náà wọ́n jọ jẹ́ papọ̀ njọ́ kan náà ni àjọṣọ̀tàn yòókù náà ẹjọ́ kí ni tátù yari. ọba lóyin ni ọba lóyin ọ̀fẹ́ torí káwọn fúlàní wọn bá wọlé wálé lọ ṣé understand sórí antecedent bàbá ẹ̀ ṣé ń gbọ́ àwọn méjì ò fẹ́ wá gan because of the daddy wọ́n gbọ́dọ̀ wá torí táwọn bá ti identify pẹ̀lú ọmọ wọn identify pẹ̀lú daddy ọ̀gẹ́tẹ̀ favour náà so gbogbo wọn wá síbẹ̀ yẹn that place was construction company àwa. radio garden ti ṣiṣẹ́ o radio garden ti ṣiṣẹ́ ẹ lọ yẹ̀wò padà. àwọn consultant àwa gbogbo wọn máa wá ṣe ti understand not because of that man but because of his father tán báwo náà ti ní wá ìyẹn bẹ́ẹ̀ yẹn. so tó ní pé bàbá rẹ̀ jẹ́ president sí gbogbo nǹkan rẹ̀ ọ̀tọ̀ sí mọ́. ẹ gẹ́tì ẹ o ó tún mú nǹkan rẹ̀ pọ̀ sí ni o. the guy is an ẹ̀ parí ọ̀rọ̀ mi o. kò yẹ kó pọ̀ sí mọ́. that's a technical ó yẹ kó pọ̀ gan that's a technical question tó involve with technical answer ṣe you understand a fi technical answer sí ẹ ṣe rí imperial majesty
ọba Olúbàdàn of Ibadan land wọ́n sọ̀rọ̀ kan. ẹ jẹ́ àyè fóònù tó ń dún o. wọ́n sọ̀rọ̀ kan tí mo rí pé is very cerebral, highly intellectual and knowledgeable, somebody that has passed through every stratus of life when it comes to administration. Olúbàdàn of Ibadan land wọ́n ní jurisdiction àwọn Ibadan land ni. Of course. wọ́n dẹ̀ ní 11 local government ní jurisdiction àwọn. bẹ́ẹ̀ ni. wọ́n ní àwọn òsì jù bẹ́ẹ̀ ire ibẹ̀ làwọn sì ń wá. no ibi tí wọ́n jọ èlé lórí náà nìyẹn náà. ẹ̀rọ wọ́n tún sọ ni wọ́n. àwọn nìkan ni wọ́n nírú lẹ́tà yẹn lọ́wọ́ according to baba Olúgbọ́n. ẹ máa gbọ́. Olúbàdàn of Ibadan land. àwọn nìkan nínú gbogbo ọba àwọn nìkan ló fún un lẹ́tà. yes na because Ibadan is not Ibadan town. wọ́n ní kò sí ti. Ìbàdàn land ni a ní city tó pọ̀ nínú ẹ̀ a ní land tó a ní towns tó wà nínú ẹ̀ tó pọ̀ Ìbàdàn nìkan ní Ìbàdàn land. so àwọn yòókù kínní kan ìlú wọn kínní kan ìlú wọn. Ìbàdàn land sani Ìbàdàn. Ògbómọ̀ṣọ́ land náà wà. Ògbómọ̀ṣọ́ that is a coinage. That's a contemporary coinage. ṣé ẹ wá sọ Ògbómọ̀ṣọ́ land ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dilẹ̀ Ìbàdàn ni. no wọ́n sọ yìí pé lẹ́tà tó wá according to baba Olúgbọ́n Thursday o wọ́n ní pé wọ́n ní Ògbómọ̀ṣọ́ wọn fò Ògbómọ̀ṣọ́. that is ìtọ́ wà láàrin Olúgbọ́n àti Ṣọ̀ún ẹ má jà lọ bẹ̀ another issue nìyẹn ó ti pẹ́ wọ́n ti wà lórí ọ̀rọ̀ jurisdiction lèmi sọ mi ò fẹ́ mi ò mọ Ògbómọ̀ṣọ́ land tàbí Ọ̀yọ́ land. ó ti pẹ́ gan wọ́n ti wà lórí ẹ máa gbọ́ èmi ò mọ Ọ̀yọ́ land tàbí Ògbómọ̀ṣọ́ land tàbí anything land Ìbàdàn land ni mò ń sọ lọ́wọ́ yìí that has been document to wà lórí ẹ̀ ti wà from ages from years you understand and when Ibadan became what it is now we know what Ibadan stands for you understand unity cohesion synergy and what Ibadan stands for Ibadan stands for unity that's what wọ́n pé wọ́n á gbìjà àwọn tán bá fẹ́ yàn jẹ wọ́n á gbìjà wọn jà wọ́n á rán wọn iṣẹ́ pọ́n lọ bí báyìí wọ́n sì ní wẹ́yìn wò láti rí pé wọ́n sacrifice Ibadan is full of sacrifices sacrifice ni pé to bring unity sanity cohesion synergy into the Yoruba land in general. àbí bàtà sá lọ ń jagun gbà yẹn ẹ̀mí sá ń ṣòfò ṣùgbọ́n sílẹ̀ àsọpá àní gbìjà Yorùbá mọ́ àṣà ń jagun náà ni. so àwọn ló ń gbìjà Yorùbá máa gbọ́ à ń gbìjà Yorùbá gbogbo àgbàdo ọmọ ogun alọ́mọ ogun lẹ̀ ni because of what we consist of or consisted of. kì í ṣe ẹ̀yin náà lẹ́ni wọ́n dájọ́ ni o no wọ́n dájọ́ ni o historically. tó bá dáwọ́ jọ sákàǹtì mi ta ló ní sákàǹtì ẹni. a ó lè ní. gbogbo ọ̀nà àdájọ́ ni èmi mo là káǹtì ẹgbẹ́ ó ti kíní. so now ọ̀rọ̀ ìtàdé ń sọ etí Aláàfin kọ̀ǹfà of course Aláàfin lè kọ̀ǹfà oyè Yorùbá land lé anybody lórí because wọ́n fi pé it's within his jurisdiction ṣe to understand tí mo ń sọ and èmi ò dẹ̀ kí n fẹ́ lọ láti máa wò pé tẹ́ni tọ́ láti ṣe àbí òṣè but you see the motive anybody need mind ọ̀nà mọ motive to need mind mo mẹ́pà sọ̀rọ̀ kan bí ngbà kan tá a sọ̀rọ̀ pa ọ̀rọ̀ oyè ọ̀nà oyè tẹ́ pé very explicitly I think that is one of those things that motivated Aláàfin to say let me confirm my own but the most important thing ni pé they must seek what will bring unity into Yoruba land. I don't want to believe that. mo ní they must seek kí ló fẹ́ bílí ṣé ká má bring unity. Olúgbọ́n bàbá Olúgbọ́n ti fún wa ní solution. mo ní every one of them must seek how to bring unity. rárá yẹn kọ́ and this is the responsibility. motivate yẹn ni mo fẹ́ lò. I want to use the word motivate sef maybe that one motivate. maybe mo sọ. maybe mo ní answer fún. maybe ni o. answer ni pé Senator Yari chieftaincy title has been in the pipeline before now. nígbà tí Aláàfin àná ò tí ì gbèsè. okay. ìní nǹkan ló ti wà lórí ẹ̀. ṣé ti Yari láì sọ. ọba lóyin ẹsẹ̀ máa ń gbé nǹkan lọ ẹ̀ náà ṣé ti Yari mọ̀ ṣé rí ìgbà tí wọ́n wá túwé yẹn sí. wọ́n ṣìwé yẹn. pé ọba ìfẹ́ pé wọ́n fẹ́ joyè ìní wọ́n ti wá wò pé kó má jẹ́ Senator Yari nìkan. kan fi mí kun. ó ní tí ti ṣe. Barrister Seyi Tinubu náà ti wà pẹ̀lú ẹ̀ ṣé you get but they have not concluded on the dates. tí wọ́n máa mú. tí n tẹ́ ẹ sọ pé motivate ara wọn fi motivate ara wọn. no maybe ẹ dúró title nǹkan title yẹn might not come into existence before we discuss it was the same title nítorí pé àwọn kí ṣe tọba lóyìn mo ń sọ. ẹ mọ̀ gbọ́ nítorí pé àwọn ti fẹ́ fún ẹnìkan nìyẹn. o tẹ́lẹ̀. náà fi fẹ́ kó padà clash
náà fi sọ pé kẹ́ni yẹn lo jurisdiction rẹ̀ káwọn náà lo jurisdiction tàwọn fẹ́ táwọn náà fẹ́ ṣe àwọn méjèèjì ọba méjèèjì sì ti jọ sọ ó ti clear láàrin àwọn méjèèjì but the reason tá a ṣe ní ká tún lọ bẹ̀ ni pé the noises tó wà lórí social media they are not helping Yoruba race. Neither helping Oduduwa. In terms of synergy nìyẹn. There is no problem between both of them but there is problem láàrin àwa ọmọ wọn. àwa ọmọ wọn la bẹ̀rẹ̀ sí ní búra wa Ọ̀yọ́ ń búfẹ̀ Ifẹ̀ ń bọ̀yọ́ kálukú ń dá sí wọn sọ oríṣiríṣi we should not go there. wọ́n tiẹ̀ wá sọ solution baba Olúgbọ́n sọ solution kan tí mo like pé solution yẹn I want to. ṣe mọ̀ pé ẹ ti já ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu. ẹ jẹ́ kọ́nà ìwé bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ńlá ndí o maybe ni mo sọ 32 maybe sọ náà tó ní. So what I'm saying in essence is this Sherry, as long as you did not go beyond your jurisdiction ṣẹ́ngbọ́ you are still on the right path but Sherry, but controversy tó ń ṣẹlẹ̀ ṣẹ́ngbọ́ I think we should douse the tension rather than escalating it. Number one. Number two ni pé these monarchs I think they should realize they are custodian of our culture and tradition. Are you get what I'm saying now? Regardless of ibi tó kàn wọ́n jù gan nìyẹn. ibi tó kàn jù nìyẹn and when you talk about custodian of our traditional culture ọmọlúwàbí wà ń bẹ ìbọ̀fún wà ń bẹ kò sí ìjàgàbá ń bẹ kò sí èmi mo gbẹ́ tán bẹ you know this are what kò sí mọ́tòmọ́tò ń bẹ you see this is what constitutes and then mo de sọ kíní kan fún yín sà ìyàtọ̀ wà láàrin ìtàn àti àròbá pípẹ́ wọn ń tọ́ ọmọ ọgbọ́n bàbá tán yóò bá àròbá níta àròbá fi yàtọ̀ ní tó fi lágbára gan ó ní pé àròbá ìlọ tààrà àròbá ní rọ́nú àròbá máa wà doctor àròbá máa ń mú bi lọ́wọ́ kò sí tí àròbá ẹ̀ mú dání olóòfin jẹ́ pé olùbá bàtà it's not the original form of it. Are you getting what I'm saying? So if you remain so much kẹ́pẹ́ àròbá la ṣe àǹdókòtì because history tan sọ different writers ló kọ́ and what I studied in history ni pé perspective oníkálukú ó dẹ̀ máa ń yàtọ̀. Are you getting what I'm saying? Yes. I can tell you history that will favour me and you can only tell history that will favour but the truth remain constant. Do you understand Jimoh? The only thing that remain constant is the truth whether we like it or not. Who will not tell us that truth? That truth ẹ máa gbọ́. nígbà tó jẹ́ pé ẹni tó ń sọ̀tàn yẹn náà òun náà ní ibi tó náà wà bàyà sí. òun náà ní area of interest. I'm a truth. I just sọ truth for you. The truth is for me and you to come together. Ṣẹ́ngbọ́n kájọ gbàpọ̀ káwé pé ókè o mo ju ọ lọ mi ju ọ lọ yìí. No victor no vanquish ẹ jẹ́ ká fi síbì kan ntó o bá ṣe àjọṣe ni ntó o bá dáwọ́lé àjọ dáwọ́lé ni that is the truth. You see let me tell you lies take the elevator but truth take the stairs. bẹ́ẹ̀ni o lè pẹ́ tiẹ̀. o lè pẹ́ elevator tètè lọ ṣùgbọ́n truth ó padà mú elevator náà. so there is gonna be another time but one thing mo fẹ́ everybody mọ̀ ni pé the issue of Oòduà and Yorùbá land tan sọ they are both the same thing and they are far away from each other that's it and ìjọ mi bóyá tẹ bá fún wa láàyè àráyè sọ dáadáa tí ò ní tako anybody ẹ̀kọ́ ibẹ̀ tí ń sojú sí mi. honourable speaker. ẹ jẹ́ kí n tó mò ń bọ̀. ẹ sọ pé tá a bá fi láàyè ìjọ mi. mi tí ìparí ètí mo ń sọ lọ yìí you understand when you look at the source that is an embodiment of the world and something that is an embodiment of a limited jurisdiction they are two different things entirely òyìnbó ni mo fi ń sọ yẹn kẹ́ mọ́ tú o tó bá wù yẹn o you understand when I am a custodian of tradition in respect of the world Yoruba world is so different from Yoruba land. Yoruba world is enlarged. Yoruba world is without limitation. Yoruba world is a conglomerate of different people living all over the world that belong to the Yoruba race. So when you talk about the land, it's different from when you talk about the world. We are not. Solution ti bàbá mú wa. A lè lọ bẹ̀ later. My final word me. Once you are. We love Aláàfin and we love the Onírìṣà. Yes. Now what they need to do, these are some of the leading monarchs in Yoruba land. Good. Which are custodian of our tradition and culture. Yeah. That we emulate. Yes. So when monarchs are supposed to be emulated, they're supposed to live an example kind of a life. Mentorship life above board. Of which we appreciate him because he's doing that. Of which you appreciate who?
Aláàfin and Ohun. Of course, we appreciate both of them. wọ́n sì lè ṣe síwájú sí. ẹmọ tó bá dùn mọ́ ọmọ ilẹ̀ Yorùbá jù. That's all the room for improvement. ẹmọ tó bá dùn mọ́ di Oòduà race àtàwọn ọmọ Yorùbá jù. ṣé understand this thing? No, Oòduà race and Yorùbá land. n tó máa dùn mọ́ wọn jù ó ní pé when they see these two monarchs together doing things in unison, that is what will now make people to be happy. n tí ó máa wọ ọmọ ilẹ̀ Yorùbá àtàwọn diaspora àti Yorùbá world happy nìyẹn. àwa là ń béèrè wàhálà níbi tí ò sí àwọn méjèèjì ọjà. àwọn méjì ọjà o attitude gestures verbal and non-verbal communication. we are not fighting. press release. press release kẹ́kọ̀ọ́ verbal and non-verbal communication wọn we speak a lot when things are happening in the cultural scene in the traditional scene we want to see them together. Oh, okay, yes. We want to see that synergy. We want to see them holding hands. We want to see them smiling together. Good. Not a kind of a crocodile, kind of a smile or tears. That is happening now. Etí bàbá Olúgbọ́n sọ tí mo sọ pé mo láì solution wọn ni pé wọ́n ní tó bá ti kan oyè fífi yàn jẹ wọ́n wá sọ̀rọ̀ kan wọ́n broaden ẹ̀ wípé àwọn kan suggest pé the 6 governors of the Yoruba land let them come together kan wá ní Supreme Council of the traditional rulers in Yoruba land kó wá ṣe pé each state máa mú traditional ruler mẹ́fà wá tí wọ́n máa fọ́ọ̀mù kínní ẹ̀ lókè so that at the end of the day gbogbo orú àwọn nǹkan báyìí àwọn ni wọ́n jẹ́ bí the last apex tí wọ́n mọ̀ determine irú àwọn àfihànjò ya some other things. àwọn bẹ́ẹ̀ mi ṣe báwo ni ẹ ṣe kàn wá ọkàn wa. torí pé Yorùbá làwọn tó jẹ́kun bí wọ́n ṣe torí pé kì í ṣe àwa tá a wà ń bì kì í ṣe ìran dàmọ́lù Yorùbá ni a ló jẹ́ kí wọ́n jáde. orú ti nísìn orú tí ọba lóyún ọ̀fẹ́ Yorùbá land yẹn nísìn wọ́n lè decide. at least ọba fi lóyún ẹ̀bẹ́ ìjòyè yóò lè kọ́ bọ̀ àwọn tó ń dàrú lọ́ra láàmú àwọn tó ń jọ ìlọ́ra aláàmú àwọn tó ń da àwọn dáná nǹkan wọ́n lè mú yín wọ̀lú. ṣé ó jẹ́ darandaran ni. no yayi is yayi what is bad in that. no is yayi. ṣe àlọ́ bá ẹ ti máa ń yí ọ̀rọ̀ ju èmi. mo yí náà ṣé kò dá mọ́ sí yayi ìjòyè ni. is yayi Fúlàní man. ó sì dá mọ́ sí ó dà náà. ṣé Fúlàní yayi ni tó yẹ pé yóò kọ́ bu darandaran ṣé ń daran ni yayi ò daran náà. ìrìnàbó ló ti wá ń gbà wọn ìrìnàbó ló ti wá. so ṣé Fúlàní man. is not Fúlàní man. no it's not a Fulani yayi ṣé Fúlàní kan ló wá ń dáná ni. ta ló tún wá ń dáná. níbo lu wọn sanfaramani. Fúlàní ló kó tó ń dáná jù lẹ́sọ̀. sanfaramani ta ló ń jọba ọ̀hún ta ni wọ́n kọ́ kó ẹ̀. okay ó ti yé mi okay. it's a very good in diplomacy ni. diplomacy ni àbí. ti ẹ mọ̀ gbọ́ speaker ṣe bias dáadáa o. ẹ ti rí enemy of Arsenal lọ́rọ̀ wọn. he is very biased. ààrẹ Ghana diplomacy yayi ìdájọ́ jẹ́ Yorùbá ìdájọ́ jẹ́ Nàìjíríà torí Fúlàní dáradára. wọ́n fi pé tẹ̀kan ẹja lo Yorùbá báyìí. ẹ̀yin èèyàn wọ̀nyí. ọmọ Yorùbá. ok àwọn Yorùbá yìí. ọmọ Yorùbá ẹ ń yọra yín lẹ́nu púpọ̀. sálẹ̀ pé ẹ̀yin ọmọ Oòduà nǹkan sálẹ̀ pé. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Oòduà ń tẹ́rí ẹ̀ pera yín. tẹ́rí ẹ̀ pera yín. anyway Yorùbá is a borrow language. Yorùbá sí. Oòduà is not a borrowed language. I say Yoruba. Take this man out of the studio. I say Yoruba is a borrowed language. It's African. Oh, ṣe kí ni o chemistry. Alaye. Oòduà is not a borrowed language. This information mo dẹ̀ fẹ́ kí ká mú sọ́wọ́. Àwa ni ìran ẹlẹ́tàn àti ìran àìṣòdodo jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa ìran Yorùbá ìran Oduduwa. I agree with you. ìran ẹlẹ́tàn àti ìran àìṣòdodo jù. ẹ jẹ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o. ẹ ṣe. ẹ fìdí ẹ̀ múlẹ̀. Yorùbá Oduduwa inseparable. àbí o kò yé mi o. but when you start your ẹ jẹ́ gúnlẹ̀ o báyìí ti tọ́ tán àpò lórí ẹ̀ nìyẹn o. rédíò gan gbé sí. bọ́ tá a bá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ wa a mọ̀ pin. máa pé lè dání táyé àpólò ní ti pọ́ọ̀lù ní. àwa nìyẹn lẹ́tà. a mọ̀ fọ́ sí wẹ́wẹ́. kó mọ̀ ṣe lálàá. ó yẹ fúnlẹ̀ o ẹ jẹ́ wọ́n fúnlẹ̀ rọ wọn o.
àwọn kan kóra wọn jọ́njọ́ ní tí wọ́n ń béèrè fún dáa gan ìbéèrè làákàyè ni ó dẹ̀ ní ẹ̀mí tó ti sùn lórí ìbéèrè wọn àtàwọn tí ò lè gbélé mọ́ àtẹni tí ò lè rìn bó ṣe wù ú mọ́ lórí ìbéèrè wọn which is Yorùbá nation. nígbà tí wọ́n béèrè Yorùbá nation débì kan àwọn kan tún ní Oòduà nation ni nítorí pé ibi tí wọ́n ti ń béèrè lọ́wọ́ wọ́n ní ìpínyà ẹnu wọ́n kọjú ìjà síra wọn. ní òní ọ̀tá ilẹ̀ Yorùbá ni látijọ́ tí ìran míì àti Yorùbá nínú òṣèlú tí wọ́n ti ń figagbága tí wọ́n bá fẹ́ na Yorùbá lẹ́gba wọ́n wá agbẹjọ́rò Yorùbá wọ́n fi na Yorùbá lẹ́gba òun ni yóò fèsì ọmọ Yorùbá. kí ni 2/3 náà sọ yẹn o. 12 ẹ ló kọ́mọ̀ jù. sọ́wọ́ mi mọ́ náà. sọ́wọ́ mi mọ́ náà. pásítọ̀ sí yẹn dáadáa ni wọ́n ní paasi. bọ̀ tẹ́ ẹ máa ń sọ 12/2 náà ẹ nígbà tí mention orúkọ. ẹ bẹ́ẹ̀ bá mú okò ẹ mention mi ò mention okò. ẹ rántí Yorùbá lọ́kọ̀tẹ́ wọ̀ rẹ̀ Akíndélé. no ẹ mọ̀ sọ. ọmọ kékeré lè ní táyà níbi ìrọ̀lẹ́ ṣe rí i pé ọ̀rọ̀ Yorùbá tó ti jẹ jáde sí pé alábòsìn ní Yorùbá. I disagree with that. Yorùbá is very complex, very intellectual, and very critical. apá kan lẹ o. No. The point is this, máa gbọ́. Ṣẹ́rí. ẹ jẹ́ ń gúnlẹ̀. ibi tí mo wá ń lọ ni pé ọ̀rọ̀ ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ l'Odùduwà yìí àwọn ò gbọ́ nígbà táwa wà kékeré tán kọ́ wa ní Yorùbá wọ́n ti ṣe Yorùbá àwọn ò gbọ́ èyí tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ gbédé lónìí ṣé ń lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tiwa báyìí tá a fi máa lùsì sọ́ọ̀sì wa tá a fi ní lè trace ibi tá a ti wá tí contradiction ó fi wà sọ́ọ̀sì mi I'm from Ìbàdàn tí contradiction ó fi wà mo ti jáde nù. bẹ́ẹ̀ mọ́ lọ tó fi jẹ́ pé a jà pàdé ọ̀tá ni a wà máa wò pé bá ṣe tira wa sẹ́nu kú lójú ogun a dẹ̀ ń béèrè orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá a tún béèrè orílẹ̀-èdè ilẹ̀ Odùduwà now àkọ́kọ́ mọ ìta ń béèrè mọ́ báyìí náà now èmi wá sọ kíní kan gbà pé ó kì í tán bá tiẹ̀ wá fún wa gan ní ìta ń béèrè ìjà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìgbà náà láàmú Ifẹ̀ láàmú Èkìtì láàmú Ìjẹ̀ṣà láàmú Ìjẹ̀bú láàmú Ìbàdàn láàmú Ẹ̀gbá láàmú Ọ̀yọ́. ambassador Yẹmi Farounbi ṣe pé mo kó tiwọn dàrẹ́ lè nígbà tá à ń sọ̀rọ̀ bàbá sọ kíní kan ọ̀run tán sọ yẹn òun lẹ sọ yìí mo dẹ̀ di ọ̀rọ̀ yẹn mú pé ìfún tán bá fún wa tán gan nínú ibi tí nǹkan ó ti kọ́kọ́ dàrú wa ibi gan ni. ẹ̀yin yóò dàrú láti tòní. ibi gan Yorùbá land yìí. Yorùbá èyí tí ó dàrú láti tó wọ́n wá sọ bàjẹ́ ni. nígbàtà àtẹ sọ̀rọ̀ kẹ́kẹ́ nígbàtà kò mí nígbàtà sọ̀rọ̀ tí mo ní àwọn Èkìtì sọ pé tó bá ṣe pé létà wọn bá padà fún wa ní Yorùbá world yẹn ní regionalism tó ń béèrè fún o mobile capital la máa ṣe kí lẹ sọ́nbìn jọ yẹn. ètò jẹ́ ntako yìí náà ni pé èwo làbúrò máa ṣe mobile káàkiri. sàwórí rẹ̀ ló bẹ̀rẹ̀ lẹ́nu àná. ṣé àlè ẹnu kò fẹnu kò ní. ní mobile capital. tá a gbà fúnra wa ni. tá a lè gbà fúnra wa ni. can you just imagine. Western state tẹ́lẹ̀ ni. can you imagine. irọ́ ṣé ayé yesteryears là ń lò sí. we can do mobile capital kò sí ẹni tó ṣe ní lágbàá. ká ẹ mọ̀ gbẹ ayé yesteryears. àwọn kan ní àwọn adẹ ń lo history yesteryears dẹ kó wa jọ adẹ̀fẹ́ negate next year adẹ̀fẹ́ níṣọ̀kan. bàbá bíbá tí bàjẹ́ mọ́ àkọ́kọ́ bá lábùkù ọgbọ́dọ̀ padà Aristotle ní àbùkù ọlọ́mọ tó wà bọ̀ o ẹja mọ́ o. only not to know what happened before you are born. history no child forever. Yes. Látọ̀ni the most important aspect of human life is history. àgbàgbé history. so wa ni ká a tún modify rẹ ni. we only modify the history. àgbàgbé a modify rẹ. ẹ modify rẹ destroy rẹ. destroy rẹ. you destroy it. you are destroy because the reason the way ti. eléyìí tẹ́lẹ̀ sọ pardon.